أسرة لمحبوب دورا عشتم بالخير دهرا أنتم لله قوما ورجال لبر زخرا ما لكم غير المرا. bọ́lọ́wọ́n bá ṣe dáadáa fún ọ nínú ẹbí má jẹ́ káwọn ẹbí rẹ ó kábàámọ̀ wípé àwọn ṣe jẹ́bí rẹ. Allahu Akbar. nígbà tí ẹbí rẹ bá ń sọ̀rọ̀ níta wípé oúnjẹ àárọ̀ oúnjẹ ọ̀sán ò bá tàárọ̀ fóun táwọn èèyàn kan sì ń ṣe kùn gbẹ́jú tó níwọ̀ tó jẹ́ bí àwọn ló jẹ́ káwọn ó yó tó báyìí tí ikùn tí òun sì pa tí ò rí nǹkan kan fi bẹ̀ ìgbà wo ni ò wá ní sọ̀rọ̀ wípé òun rìgírẹ́tì kóhun jẹ́bí rẹ̀. Allahu Akbar. ìta ìzẹ́lẹ̀kùrìbá. wa ìta ìzẹ́lẹ̀kùrìbá. ẹ yọ gbogbo ìwọ̀ tó jẹ́ ti àwọn tí wọ́n jẹ́ alábàtàn yín. ìta ìzẹ́lẹ̀kùrìbá òpin àmọ́ mi fẹ́ ká pín nǹkan kan. Allahu Akbar. wa yanha anil fahsha. ọlọ́run náà ti sọ nǹkan mẹ́ta tó kù láyé táyé fi ń bàjẹ́. al-adlu déédéé al-ihsanu dáadáa ìta ìdìlẹ̀kùrìbá. ká máa fún àwọn fámìlì wa lọ́rẹ̀ ń ta. wọ́n sì ní kó o ṣe fún àwọn fámìlì rẹ débi pé ọ wàá kó yìí tí kì í ṣe ti fámìlì rẹ fún wọn. Allahu Akbar. ọ wàá jẹ́ kó jẹ́ pé àwọn fámìlì rẹ nìkan ló yó àwọn fámìlì rẹ nìkan ni wọ́n ń dán gbogbo ará àdúgbò gbogbo aráàlú tó kù wọ́n wá ṣara àwọ̀ wọn wà rí kúrakúra bíi ewé ẹ̀bà. Allahu Akbar. ìwé ẹ̀bà. àwa arun ọgbẹ́ tó bá ṣe tẹ̀síbí yẹn ọ̀jẹ̀ kó jẹ́ balígù. Masha Allah. bẹ́ẹ̀ ni Allahu ta'ala akbar. àwọn tí ọlọ́wọ́n bá kó ti ọkọ̀ òṣèlú lé lórí yóò wá dàbí tẹnitẹ́ yìí mú bí ẹnitẹ́ yìí dàbò Allahu Akbar. bó bá mẹ́yìí iṣẹ́ ọmọkúrú náà bó bá mẹ́yìí ọmọkúrú náà Arakumullah. mọ́ wá jẹ́ kó jẹ́ pé àwọn ẹbí rẹ̀ nìkan làwọ̀ wọn ò dán ọlọ́run náà ti sọ nǹkan mẹ́ta wọn wàá sọ mẹ́ta míì mẹ́ta tí yìí tẹ̀ ń ṣe tí ayé ń tibẹ̀ bàjẹ́ ẹbí ń tibẹ̀ bàjẹ́ ìjọ ń tibẹ̀ bàjẹ́ gbogbo kan ń tibẹ̀ bàjẹ́ mo ti sọ mẹ́ta tí yìí tí ẹ fílẹ̀ tẹ̀ ṣe mẹ́ta tí yìí tí ó wá yẹ kẹ́ ẹ jìnnà sí tẹ̀yìn wá mú ní tẹ́ ẹ mọ̀ ṣe ó yá. wa yanha anil fahsha. ọlọ́run ni mo wá kọ̀ fún yín pẹ̀lú kẹ́ ẹ má ṣe ṣìnà alifahasha'u alifahasha'u gbogbo wa tí ò da ní bẹ ní abẹ́ rẹ̀ àmọ́ òní mo sọ pé tàbá ní ká máa pé nǹkan ní lógátà wá sí la wọ́n gbà wípé fahasha'u ìṣekúṣe gan-an ni fahasha'u dálé lórí. wal munkar. Al-munkaru òun ni gbogbo ohun tí o bá lè gbà kán ṣe fún ọ má ṣe fẹ́ lómi. Allahu Akbar. gbogbo ohun tó o bá ti lè gbà tára rẹ ò lè gbà má ṣe fẹ́ lómi àbí ká sì tútù mọ́ munkaru sí ihun tí o lè dunnú wípé káwọn èèyàn ó ka ọmọdé rẹ̀ ipò ń ṣe munkaru nìyẹn. bí a lọ. wal bagyi. tẹ̀m̀bẹ̀lẹ̀kún bẹ́ẹ̀ nìkan bá gùnkè báwo ni ó ṣe jábọ́ bẹ́ẹ̀ nìkan bá gùnkè báwo ni ó ṣe nílò bẹ̀pẹ́ ọlọ́run àwọn nǹkan bẹ́ẹ̀ ta tó tún báyé jẹ́ náà tún nìyí bọ́ ọ bá wo òkè sọ̀rọ̀ mọ́sálásí mọ̀lánà ṣe rábìù sórí pé ó ga gan kéèyàn tó wá ṣe wàhálà kó tó wá gùn ibi tí sọ̀rọ̀ yẹn wà àwọn kan wá ń bẹ wàhálà tó o ṣe tó o fi gun ibi tí sọ̀rọ̀ yẹn wà kò kàn wọ́n báwo lọ́ọ́ ṣe jábọ́ kó ń bẹ̀ ló kàn wọ́n so mọ wàhálà téèyàn ó ṣe kó tó gun ibi tí sọ̀rọ̀ yẹn wà nígbà bá wà rẹ̀ tí sí ó ń bẹ lórí sọ̀rọ̀ yẹn yóò wá lè ṣe àwọn òkò bí ìgbà tó fẹ́ sọ̀kò fún àṣetánì
tó bá sọ ní òkè báyìí bẹ́ẹ̀ni tí bí bá bẹ̀rẹ̀ báyìí tó kò yẹn ò bá tó lọ báyìí yóò sọ nísàlẹ̀ bẹ́ẹ̀ni tí bí bá fò sókè báyìí tó kò yẹn gbàsàlẹ̀ lọ tí ò bá bá yóò wá wò pé ó dà ìwọ náà gbà kan dání ẹ jẹ́ ká sọ sí òkè ká sọ sáàrin ká sọ sísàlẹ̀ lẹ́ẹ̀kan náà papọ̀ káwọn báwo ni ó ṣe yìí. ó ní ó ti wá ń jẹ mẹ́tẹ̀ẹ̀ta lẹ́ẹ̀kan náà. iṣẹ́ tẹ́ni òbí gbé dání lórí. Allahu Akbar. sọmọ pé òwe lọ́nà fẹ́ pa òwe làwọn bàbá ń pa fún wa. bàbá tiẹ̀ lẹ́nìkan tó náà ń jó lórí tó bá fẹ́ ṣe é da bó o láti bàsìkò rẹ̀ jẹ́. èyí táwọn kan gbé dání nìyẹn. oríṣiríṣi ohun àbísẹ́mì oríṣiríṣi ohun ó dùn dúró. àbí ó dùn dúró bó ṣe wá jẹ́ ẹlẹgẹ́ bó ṣe nira láti dúró tó náà yóò wá ní ká ẹ jẹ́ ká sọ ẹnìkan sọ sókè ẹnìkan sọ sáàrin ẹnìkan sọ sísàlẹ̀ bàbá jùlẹ̀ kan náà á wò pé. wàlbági. ara bági náà lórí tá a tún tẹ̀m̀bẹ̀lẹ̀kún ìmọ̀ dìtẹ̀ mọ́ra ẹni ìmọ̀ ṣe tẹ̀m̀bẹ̀lẹ̀kún bó o láṣẹ ń bẹ̀ ni tó bá ti náà fẹ́ ṣe lé bó o láṣẹ kọ̀dí tá ọ̀pọ̀ òsì rẹ̀ ó di lọ́wọ́ mú. tí n tó rò pọ̀ mú òṣè yìí òfin ní jásí ṣíṣe wọ̀lì báàgì. yàrá tó kàn án. ọlọ́ni wà sí tèmi mò ń ṣe fún yín yìí o. yàrá ìsùnkún. yàrá ìsùnkún. àwọn náà wá ń ṣe wá sí yìí fúnra wa òsì nọ́fsì ma òsìkùm òsìkùm ma òsì nọ́fsì. àwọn bàbá wọn láwọn àwọn ń bá wọn sọ̀rọ̀ gẹ́gẹ́ báwọn ti ń bẹ́ẹ̀mí ara wọn sọ̀rọ̀ àwọn ń ṣe wáàsí fún wa gẹ́gẹ́ báwọn ti ń ṣe wáàsí bẹ́ẹ̀mí ara wọn. nípa pé kò sẹ́ni kankan tó mórí bọ́ níbi tí ń jẹ́ wáàsí. òun ni mo fi ní òsìkùm ma òsì nọ́fsì. àwọn bàbá ń bá wọn sọ̀rọ̀ Ọlọ́run gẹ́gẹ́ báwọn náà ti ń bára wọn sọ. la'allakum tadhakkarun. àwọn ní tún làálà lè ṣe làálà àbẹ̀yẹn sí tàmánì àbí tàrájí la'allakum tẹ́ ẹ bá lè sọ mẹ́ta tíwájú tẹ́ ẹ sọ mẹ́ta tẹ̀yìn yìí la'allakum dájúdájú dájúdájú ẹ wà nínú àwọn tí wọ́n rántí Ọlọ́run. ó ti yé àbí tá a bá wá tu bó ṣe yẹ ká tu yẹn gan náà á wá túmọ̀ rẹ̀ sí pé la'allakum tadhakkarun bóyá ẹ wà nínú àwọn tí Ọlọ́run bó ní kórè wọn ó pé. ó yá jẹ́ aṣọ ìyẹ̀kan tó kù àbí kankan ló kù. wa daraba Allahu masalan. òwe tí ìyí tọ́lọ́run bá wá fi gáàpù sí tó jìnnà díẹ̀ Ọlọ́run ni mo tún wá fẹ́ pòwe òwe ti gbẹ̀yìn tá a fi rándọ̀pù wá sí lónìí. nọ́mbà kí ni 112. súrà kan náà ní àti sọ́dẹ̀ ó yá máa ká ló ń ti àfá. wa daraba Allahu masalan qaryatan. Ọlọ́run ní lẹ́yìn gbogbo ìtẹ̀wárí tí mo ti wá sọ lọ yẹn mo ti fi èèyàn pòwe mo fi iṣẹ́ ọwọ́ yín pòwe ó ní mo wá fẹ́ fi ìlú pòwe ṣàwọn pé ìlú kan náà là ń bẹ nínú rẹ̀ yìí mo fẹ́ fi ìlú pòwe bóyá ọ̀rọ̀ istik láàlú yóò wá yí ọ dáadáa ó ní mo wá fẹ́ fi ìlú gan pòwe wa daraba Allahu masalan qaryatan. mo fẹ́ pòwe pẹ̀lú abúlé kọ̀ọ̀kan ìlú kan tó ṣe wípé kanati aminatan. bá a ṣe kéré tó lọ́jọ́ orí yìí àwa náà sì bá gbà tí wọ́n máa ń ta kí lorúkọ ẹ̀ nígbà tá a lè bó tẹ́ mẹ́ta meat pie tí agbọ́njú bá ń gbà náà wọ́n máa kọ lákìlák àwọn ọmọ ìbótẹ́ mẹ́ta àtàjọ wà ń gbà náà ò sí ní ó dàbí pé mo rọ́kùnrin amòye kan báyìí ọkùnrin kan amòye adnabur. báwọn kìíní yẹn bọ́bá ti ń kọjá lọ kìíní mọ́tò bíi kẹ̀kẹ́ báyìí ni wọ́n máa fi ń tà ń gbà náà àwọn bàbá ń ṣe owó à ń bí kò tí mi àwọn àgbàlagbà wà ń bí àwa náà sì bá ogorú yẹn láyé o bí ogorú àwọn tó kéré sáwọ̀ bá wá bá rú ẹ̀ ní Nàìjíríà àwa sì bá bí mọ́tò báyìí ni kẹ̀kẹ́ yẹn ìmọ̀ ní kíní iná lábẹ́ tó máa ń jó báyìí meat pie tí ọba fẹ́ rà wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ yọ jáde ní gbígbóná báyìí ni
yóò máa ju ọ lọ́wọ́ fẹ̀lifẹ̀li báyìí ni bọ́ bá ti wá fún wa ní 50 kọ́bọ̀ owó oúnjẹ 50 kọ́bọ̀ la máa ń gbà. Allahu Akbar. akọ̀gbẹ́ kótó tí àti kọ́kọ́ kótó àmọ́ bá ti wá àwọn fún wa 50 kọ́bọ̀ bọ́ bá ti wá fún wa ní 50 kọ́bọ̀ ń gbà náà lọ́hùn. àwa lè dúró sí kí lorúkọ express tó gbọ̀nà ọ̀dọ̀ wa kọjá yìí amòye yẹn ò sí bẹ̀ yẹn. àwa lè dúró síbi Muritala báyìí bàbá ti wá dúró ibẹ̀ ní àwọn kíní yẹn máa gbà kọjá bàbá ti wá ń kọjá bọ̀ bàbá ti wá dádúró báyìí láklák tàbá ti dádúró bàbá ti ní 3 for 50 kọ́bọ̀ tí mi bá ti ní no bàbá ti ní 2 for 50 kọ́bọ̀ a ní kó máa lọ ara bó bá ti wá ṣàgídí kó wọn ò ta bó bá fẹ́ sí báyìí yóò kàn tún reverse padà ní yóò wá ní bring money yóò wá ta fún wa ní 3 for 50 kọ́bọ̀ nípa wípé Nàìjíríà nígbà náà àyè jẹ́ nǹkan ọjọ́ kejì nílùú yìí. àyà yẹn ni o ọ̀rí Amina tanta fẹ́ débẹ̀ o gbogbo àwọn amúnú yẹn ni ò sí mọ́ kò sí security kò sí kan mọ́ bó bá ṣe pé nísìnyí bí ọjà bá ṣẹ́kù yóò dà papọ̀ mọ́jà ọjọ́ kejì ni ihun tó ṣẹlẹ̀ ni pé nígbà náà lọ́hùn kò ní fẹ́ jẹ́ kí ọjà yẹn ó ṣẹ́kù sọ́wọ́ òun kò ní fẹ́ lọlé láì ní má ta tán torí kò gbọdọ̀ dà papọ̀ mọ́ tijọ́ kejì torí ìgbà náà àwọn nǹkan bẹ tí wọ́n máa ń inspect ọjà wò bó bá dijọ́ kejì bí wọ́n bá Nàìjíríà yìí kan náà ni o níwọ̀n bá ọjọ́ orí tèmi bó ṣe kéré tó yìí mo lè sọ eléyìí dáadáa kò sáwọn kankan tó ń inspect oúnjẹ kankan mọ́ o oníkàlùkù kan ń jẹ poison sí kódà gálà tó bá expire wọ́n á expiry date ẹ̀ kó lára. àná oníkàlùkù kan ń jẹ ihun tó expire sí ni oríṣiríṣi àrùn wá ń ṣẹlẹ̀ nígbà náà lọ́wọ́n nífẹ̀ẹ́ jẹ́ kíkiní yẹn ó dijọ́ kejì gbogbo àwọn sálárì tọ́lọ́ máa ní kó wo wá sí yìí Simpson làwọn ń gbé ńgbà náà Simpson làwọn ń gbé àwọn kíní yẹn èyí tí ó bá kọjá lọ́dọ̀ tiwa ọ̀dọ̀ tiwọn ni yóò lọ á ti wá sọ fáwọn tó wà ní Simpson nígbè tó bá ti jẹ́ pọ́dọ̀ yìí ló kọ́kọ́ gbà kọjá bó bá ti wá ta ní 3 for 50 kọ́bọ̀ yẹn mí pé kò fẹ́ kí òdìjọ́ kejì yóò wá wá báwọn olùwọ́n ṣe ta gbogbo ẹ̀ tán ó ti yé àwọn ò ní ra tiwa ní ojúmọmọ táwọn èèyàn rà á jò dalẹ̀ pé alẹ́ aago méje aago mẹ́jọ àwọn ìrìnà àgbà náà yóò tún wá sípò dáadáa 3 for 50 kọ́bọ̀ làwọn wà rà nígbà náà yóò wá máa gbóná fẹlifẹli báyìí yóò máa gbóná yóò máa kọjú kọjú yóò farabalẹ̀ bá wa ṣe é ní ìṣẹ́jú mélòó ti ní ogbó kíní yẹn lẹ̀ yóò papọ̀ báyìí yóò gbé sórí iná nípa yóò jiná lójú ẹsẹ̀ yóò wá ṣe 3 for 50 kọ́bọ̀ fún wa nípa pé kò fẹ́ kó dijọ́ kejì nísìnyí ìjọ kẹta gan déédéé ni wọ́n níjọ́ karùn-ún bọ́ ń lọ bẹ́ẹ̀ nísìnyí kò séèyàn tó inspect mọ́ o ẹnì kọ́kọ́ inspect ọjà kankan máa ń sìn ṣe rí nínú nǹkan tí ó bọ́ fúlùú wa kì í sì ṣe pé bóyá bẹ̀rẹ̀ gbésí ayé wa lórí ká ọmọ jẹjẹkújẹ bẹ́ẹ̀ ni o torí ní 1984 bí wọ́n bá fẹ́ lè rẹran ọdún Mọ̀lánà Sheikh Rabiu àwọn wà máa tẹ̀lé àwọn Alhaji Basiru Adéròjú àwọn fádà àwọn tí wọ́n fẹ́ lè rẹran a máa dọ́gbọ́n yọ tẹ̀lé wọn wọ́n á máa lé wa padà ihun tó kan àwọn ọ̀tọ̀ ihun tó kan àwa ń gbà náà ọ̀tọ̀ ihun tó kan àwa òun ni kán ti rẹran tó lè jà ihun tó kan àwọn bàbá yẹn òun ni káwọn rẹran ńlá tó tóbi fún Ṣéhù. Allahu Akbar. bí wọ́n bá ra ẹran tí ò lè jà wá á ní fún lóúnjẹ ebi ò pa ṣége sí lára ebi ò pa okùn ni ẹran tí ò lè jà nígbà wá yá ẹran Ṣàgàrí wá dé nígbà tí wọ́n ra àwọn ẹran kan fún Mọ̀lánà ńgbà náà 150 naira 150 naira lọ́rọ̀ àwọn ẹran yẹn gbà náà ní ìtòṣojú èmi dáadáa nìyẹn
àwọn méjì tí wọ́n rà ní 150 naira yẹn àwọn tó bí buhaya àmọ́ àwọn kan ń bẹ àwọn tó 150 naira 80 naira 100 naira làwọn yẹn ń gbà náà àmọ́ àwọn méjì yẹn wọ́n mọ̀kànlọ́ sáàpá ròdù nínú àwọn méjì tí wọ́n rà yẹn gbà náà kí ni mo fẹ́ fàyọ́ mẹ́ ó wá yá ẹran ṣàgàrí wá dé nígbà náà ọ̀tún bá mi rí ọlọ́run ti mọ̀ pé ìyẹn rìn ojú ọ̀nà ọ̀tàn ni ò ṣe ń jẹ́ kí n gbàgbé alhamdulillah wọ́n wá tẹ ẹran ṣàgàrí ní 50 naira ẹran ṣàgàrí tóbi bọ̀pọ̀ orí ẹ̀ tóbi bí orí mọ̀lúù báyìí gbogbo ẹsẹ̀ ó nípọn báyìí àmọ́ kò lè jà ẹgbẹ́ ẹran ṣàgàrí ò lè jà ẹran ṣàgàrí àmọ́ tóbi gan àwa ń sọ bá a ṣe kéré tó à ń sọ fáwọn bàbá yẹn pé tẹ̀ bá ra ẹran ṣàgàrí ebi apá ṣé gèsè lára torí kò lè jà ní táwa rán gbà náà nìyẹn ní táwa rán ni kẹ́rán lè jà níwọ̀n ọba eléyìí tí ń wí yìí Ibrahim yìí òun náà máa wọ pé ṣé Nàìjíríà náà ti da báyìí rí ní ẹ̀bẹ̀ ni nígbà yẹn bó ń sìn àwọn ice cream tó rà nìkan àbọ̀ǹgbà náà ò lè mú tán kọ́mọjọ́ lọ́kànjú àjù bẹ́ẹ̀ lọ kò lè mú ice cream ká àbọ̀ tán kì í sì ṣe ice cream ìyá àtọ́gbọ̀ngbọ́n ṣúgà lù nísìnyí bí Nàìjíríà ṣe rí gbà náà nìyẹn àìkí ń sùn mọ́jú gbà náà ó ń bẹnu tó má wa lára dì sí táwa mọ̀ pé yóò wá mọ́ wa lára lọ síbi àdúrà ṣíṣe ni àwọn ọmọ ọ̀la lọ síbi máa play set lójú títì nǹkan kan tí ò sẹ́nìkan tí ò mú ẹnìkan. Wọ́dọ̀ rábà lọ́wọ́ màsàlá. Ọlọ́run ni mo wá fẹ́ fi ìlú kan pòwe fún yín ìlú Ọlọ́run ni mo fẹ́ fi ìlú kan pòwe. Kánàtì Aminatan. Ọlọ́run ní ìlú tí mi sọ yìí Aminatan. Wọ́n gbégbèsè ayé wọn pẹ̀lú ìfàyàbalẹ̀ nígbà náà. Kùránì ni o. Aminatan. Ìlú tí èmi Ọlọ́run bá ń sọ fún yín yìí ìlú ìfàyàbalẹ̀ ni. Kò sí pé ẹnìkan ń dẹ́bu ẹnìkan. Kò sí pé olè ń jà. Kò sí gbogbo nǹkan burúkú tó wá wá ń ṣe ò sí. Aminatan ìlú ìfàyàbalẹ̀ ni oníkálukú rìn à ń rìn látòǹdó street à lọ sọ́dọ̀ ya Aláìdé ní Abẹ́òkúta street lè ra ráìsì láago 12. Nígbà tó bá di págo 12 lù òun nìkan nínú àwọn tó jẹ́ ẹ̀gbọ́n fún wa gbà náà yóò wá pe ìmáàmù pé láti jọ kí ni mo lè jẹ náà ní after 12 ni ó ṣẹ̀ṣẹ̀ máa rò pé kí lòun fẹ́ jẹ kódà níjọ́ mi tó bá di 1 ẹ̀gbọ́n ṣẹ̀ṣẹ̀ máa béèrè pé àti láti ẹ̀wà kí lè rò pé mo lè jẹ lálẹ́ yìí náà. Aago kan òru. Láago kan àwọn tó bá gbádùgbò wa ó máa mọ ògbélé tí ń wí. Aminatan ìlú ìfàyàbalẹ̀ nílùú náà nígbà náà lọ́hùn. Mutma'inna. Ó mọ̀ tún máa mutma'inna ni. Kẹ́yìn ó jókòó bí n ṣe jókòó yìí ní jẹ́bẹ̀. Allahu akbar. Mutma'inna ni kẹ́yìn ó má ti géètì ilé rẹ̀. Bẹ́ẹ̀ nìkan bá kọ́lé sí bí ò bá ṣe géètì. Yóò fi bùkátà rẹ̀ ṣòfò. Bẹ́ẹ̀ nìkan bá kọ́lé sí bí ò bá ra jẹnẹrétọ̀. Ìyàwó rẹ̀ àtọmọ rẹ̀ ò ní jó gbádùn pé dáàdi wa jẹnẹrétọ̀. Òru yìí pọ̀. Àníbọ̀ owó ìgbà jẹnẹrétọ̀ wa di tó ní kálukú fi ń tákà. Ọmọ tó máa sọ ní sùkúl pé mìkánù ní dáàdi mi rà. Ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ẹnu ń pọ́n. À ń ṣe nǹkan ọ̀bà à ń fi ìbànújẹ́ ṣayọ̀ọ́yọ̀. Ọmọ tó máa ṣe fáàrí pé mìkánù wa 60 kVA ni. Ó gbé gbogbo èsì wa. Ìranù. Àwọn ìjọba ìlú wa wọ́n fi àásọ̀nà wọ́n fi campaign níbi tí àwọn ìlú gidi tó ti fọ̀rọ̀ àásọ̀nà fi campaign mọ́. Sínú àjẹ́ndà wọn máa. Àásọ̀nà anáwọ̀ ìlú gidi òfin yẹn campaign mọ́. Ìwọ wá ń tún campaign ọ̀sẹ̀nà. Bẹ́ẹ̀ ni àwọn èèyàn ti bọ́ sí next level. Ṣé ti rẹ̀ ti Nàìjíríà? Wọ́n wá máa ṣe campaign àjẹ owó epo wálẹ̀. Ẹ má jà wálẹ̀. Ẹ múra sí i. Mutma'inatan. Kéèyàn ó dòkó kó o ṣe báyìí nínú mutma'inna nìyẹn. Lẹ́ni tí ó jókòó
ní ìjókòó wípé èèyàn ń fẹ́ràn jẹ̀kọ kéèyàn ó máa fẹ́ràn jẹ̀kọ bẹ́ẹ̀ nínú ìṣerí tẹ́lẹ̀. يأتيها رزقها رغدا من كل مكان. ọlọ́run nílùú tóun sọ yìí rísíkù àrísìkì wọn ìjẹ́ ẹ̀mú wọn ya ti a min kulli makani. kò síbi tó ní kálukú náwó sí tí ò ní rí tiẹ̀ ṣe. kò sí òwò tó ní kálukú dáwọ́lé tí ò ní rí tiẹ̀ ṣe ńbẹ̀. nígbà náà lọ́hùn ó ní kálukú ń rí tiẹ̀ ṣe. kò wá jọ tó wá sọ ọ̀rọ̀ nàìjíríà di àlàálà wal asfal asfal. ọ̀sọ̀ nàìjíríà ní pé gbogbo àwọn tó bá ti wà lókè ká máa lọ sókè náà ni àwọn tó bá wà sálẹ̀ kó tún máa lọ sálẹ̀ sí. ẹ̀yìn tó sọ nàìjíríà dì nìyẹn. wá sí ti parí àlàálà wal asfal asfal. àwọn tó wà lókè kọ́sà máa lọ sókè sí àárín wọn náà ní tébù ìjọba ló ti ń tọ́nù àwọn tó bá ti ṣe gómìnà rí òun náà ló ti fẹ́ kọ́ mọ̀ òun náà tún ṣe gómìnà àwọn tó wà ń sálẹ̀ ọwọ́ ń tẹ̀ wọ́n mọ́lẹ̀ sí i. àlà. ọmọ gómìnà yóò mọ fẹ́ ọmọ ẹ́míà. àlà asfal asfal. ọmọ onígàrí yóò mọ fẹ́ ọmọ alápàtà. àlà. aláwọ̀ ọmọ gómìnà àtọmọ pírẹsidẹ́ntì wọ́n máa fẹ́ra wọn. wọ́n asfal asfal. bọ́mọ pírẹsidẹ́ntì àtọmọ ọba tó máa fẹ́ra wọn. wọ́n wá sọ̀rọ̀ nàìjíríà ní pé òkè lókè ó máa jẹ́ ilẹ̀ nílé ó máa jẹ́. àwọn adéyẹ pọ̀ tí wọn yóò wá kú fún private jet. وكفرت بأنعم الله. ọlọ́run ní àwọn ìlú tí mo sọ yìí kò sí dáadáa tí ó yẹ kí n ṣe síbẹ̀ tí n ṣe àmọ́ wà káfàrátì. بأنعم الله. ọwọ́ ara wọn ni wọ́n fi bà ọ̀rọ̀ ara wọn jẹ́. káfàrátì. بأنعم الله. wọ́n mú ìwà ẹni ẹ̀kọ́ pẹ̀lú gbogbo òdẹ̀ra ọlọ́run ọba. فذاقها الله لباس الجوع. ibẹ̀ yẹn láti tọrọ àdúrà o ọlọ́run ní nípa wípé wọn ò mọ oore ọlọ́run ọba lóore tí wọ́n fi ọwọ́ ara wọn bà gbogbo òdẹ̀ra ọlọ́run ọba jẹ́ فذاقها الله لباس الجوع. ọlọ́run ní èmi ọlọ́run mo wá dá aṣọ ebi wọ̀ wọ́n. ọlọ́run má dá aṣọ ebi wọ̀ wọ́n. ọlọ́run má jẹ́ kí aṣọ ìyà ó fìtì wa. kí agbádá ìyà ó má fìtì wa. kí fìlà ìyà ó má ṣe déédéé orí wa. kí bàtà ìyà ó má bẹ́sẹ̀ wa mu. libasa al-ju'i. libasa al-ju'i wal-khawf. ọlọ́run ni mo wá mọ̀ọ́mọ̀ mo wá dá aṣọ ìyà. aṣọ ebi èmi ọlọ́run bá mo wá dá wọ̀ wọ́n. wal-khawf. mo wá mọ̀ọ́mọ̀ èmi ọlọ́run bá mo wá dá ìbẹ̀rù bojo mo dálẹ̀ sáàrin wọn. oníkàlùkù ò wá lè sun àsun ọrùn mọ́. sí fàyàbalẹ̀ mọ́. mo yọ tí ń jẹ́ ìfàyàbalẹ̀ kó àlẹ́ khawfu mo wá dá ọlọ́run ìwà tó ń wù ní o. ọlọ́run mú ihun tí ń jẹ́ ìbẹ̀rù kó nínú ìgbésí ayé. ọlọ́run ní tó sì ṣe pé gbogbo èyí tí mo ní mo ṣe yìí mo ṣe lórí nǹkan tí wọ́n fọwọ́ ara wọn fà ohun tí wọ́n fọwọ́ ara wọn béèrè. رأيت الذنوب تميت القلوب. mo fẹ́ gbé máìkì رأيت lẹ̀. الذنوب àfa تميت القلوب. òun ni ò jẹ́ ká pariwo àti. الذل إدمانها وترك الذنوب حياة القلوب حقيق لنفسك إصيانها وعلى أفسد الدين إلا الملوك وأغبى رسوء ورهبانها على حب دنيا وشهواتها صباحا مساء كذاك الدجاها وكيف ينال رضا خالق إذا الأمر والنهي قد ضيعوها فلا أقل للمريء في كل شيء خصوصا إذا المال انفقدوها وباعوا سلامة يوم الجزاء وتلك القيامة التي أفسدوها فيا رب سلمنا من شرها بجاه النبي الذي حزى. رأيت الذنوب lẹ́yìn gbogbo yìí tí a wí. àfa wa fẹ́ mú definition wá lórí ihun tí ń jẹ́ ẹ̀ṣẹ̀
àbí ká bẹ̀rẹ̀ sí ní mọ̀ ká ní méní méjì àwọn nǹkan wo ní ń jẹ́ ẹ̀ṣẹ̀ àbí ká bẹ̀rẹ̀ sí ní mọ̀ ká ní méní méjì àwọn nǹkan wo ní ń bayé jẹ́ ní ń bẹbí jẹ́ ní ń bẹ̀sìn jẹ́ ní ń ba ìgbésí ayé ọmọ ènìyàn jẹ́ ra'aytu dhunuba. ra'aytu dhunuba. àfààní mo rí ihun tí ń jẹ́ ẹ̀ṣẹ̀ àbí mo rí àwọn ẹ̀ṣẹ̀ sí ohun tó ṣe wípé tumitul qulub. kò sí nǹkan kan tí máa ń pa ọkàn ẹ̀dá kò sí nǹkan kan tí máa ń pa ẹ̀mí ẹ̀dá tó dàbí ẹ̀ṣẹ̀ nílé ayé ń bí. wa qad yurithu dhulla idmanuha. bọ́bá wa ní nǹkan kan ń bẹ tí máa ń jogún ìgbéniyílẹ̀ tí máa ń jogún ìyẹpẹrẹ fún ọmọ ẹ̀dá ènìyàn láyé bí ẹ̀ṣẹ̀ ò sí. wa tariku zunubi hayatul qulub. àṣé kéèyàn wá fi gbogbo ohun tí ń jẹ́ ẹ̀ṣẹ̀ lẹ̀ òun gan-an ni máa ń mú ọkàn ẹ̀dá ṣẹ̀mí ní ṣíṣẹ̀mí ti àlàáfíà. bí ẹ̀mí bá fẹ́ kú bí ọkàn bá fẹ́ kú bí ẹ̀dá bá fi ẹ̀ṣẹ̀ ṣíṣẹ̀ sílẹ̀ ẹ̀mí ọ̀hún yóò di ohun tí yóò bẹ̀rẹ̀ sí ní máa yè yóò máa yè yóò máa yè yóò fi kú ò ní ẹ̀mí tá a lè pè ní òkú. wa khayrun li nafsika 'isyanuha. àṣẹ yìí tí fi ń da fọ́mọ ènìyàn jù òun ni kó kúkú mú ẹ̀ṣẹ̀ ṣíṣẹ̀ ní ohun tóun ó máa bá ṣe ọ̀tá. ẹ̀ṣẹ̀ fúnra rẹ̀ kéèyàn ó sọ ọ́ di ẹ̀dá kéèyàn ó wá máa ṣe òun fúnra rẹ̀ dépò kéèyàn ó ṣe ọlọ́run ọba tó dá ẹ̀dá tó dá ẹ̀ṣẹ̀. wa hal afsada ad-dina illa al-muluk. àfàwa ní kí n bira mi kí n bi yín léèrè ayé tá a wà yìí àbí ẹ̀sìn tá ń bẹ nínú rẹ̀ yìí àbí gbogbo àgbáńlá ayé gan ǹjẹ́ ó dédé di ohun tó bàjẹ́ bí ò bá kí n ṣe wípé bíbàjẹ́ rẹ̀ ń kọ́ ó wáyé láti ọwọ́ àwọn tí Ọlọ́run bá kó ayé lé lọ́wọ́. látọwọ́ ọ̀gá látọwọ́ olórí látọrí olórí orílẹ̀-èdè gbogbo ayé ò dédé bàjẹ́ ìlú ò dédé bàjẹ́ ẹ̀sìn ò dédé bàjẹ́ tayọ láti ọwọ́ àwọn tí Ọlọ́run bá kó àṣẹ lé lọ́wọ́. wa ahbaru su'in. nínú àwọn tó bayé jẹ́ tó bàlú jẹ́ tó bàjọ́ jẹ́ tó bẹ̀sìn jẹ́ tó bà gbogbo ayé jẹ́ òun ni àwọn páàdì irọ́. báwọn àfáàrọ̀ ṣe ń bẹ́ẹ̀ làwọn pásítọ̀ ọ̀rọ̀ náà lọ gbẹ́yìn. àtàwọn páàdì àtàwọn pásítọ̀ àtàwọn àfáà gbogbo wọn pátá ẹ jẹ́ ká kó wọn sínú àbárò sóì wárùbá. aláhùn bìdúníyà. gbogbo ẹ̀ pátápátá kì í wá ń ṣe lórí nǹkan kan tayọ lórí ìfẹ́ ayé. wa shahawatiha. gbogbo ẹ̀ pátápátá kò dédé máa ṣẹlẹ̀ kò dédé máa wáyé tayọ lórí àwa náà fẹ́ gbádùn àwa náà fẹ́ tó adùn ayé wò. sọ̀báhà màsà. àbíkòye bí àwọn ọmọ ẹ̀yìn ṣe náà wọ́n fẹ́ tó adùn ayé wò bẹ́ẹ̀ làwọn tó jẹ́ olórí ẹ̀sìn náà lọ́nà náà fẹ́ gbádùn ayé wò. sọ̀báhà màsà. kàdákà dòjà. ó ti bẹ̀ wá sí wípé ìgbà tí ọwọ́ bá pa tẹsẹ̀ pa nìkan làwọn èèyàn fi ń ṣàbùrú ọmọ tó mọ rẹ̀ tó bá nípa ọwọ́ bá pa tẹsẹ̀ bá pa wò tó mọ rẹ̀.
ṣé ẹ mọ̀ pé àwọn èèyàn ó máa sọ wípé òru ni wọ́n fi ń ṣèkà òru là ń ṣe kà. ọ̀sán gan làwọn èèyàn fi ń ṣe é nísìnyí wọ́n máa dáṣà wípé òru là ń ṣèkà ẹni tó bá fi ọ̀sán ṣe tó bá fara ṣe irọ́ ni o irọ́ ni o ayé ti bàjẹ́ tayọ bẹ́ẹ̀ صباح مساء àtàárọ̀ àtọ̀sán àtàlẹ́ òun yàtọ̀ síra wọn. كذاك الدجى pé wọ́n wá ń dáṣà wípé daylight robbery tún wá ń bẹ. Daylight ni. O lè fúnra ara rẹ̀ náà lẹ́tẹ̀tẹ̀ wọlé kó lè sùn. O wá ní kó ṣẹ̀ṣẹ̀ máa dúró di alẹ́ tó wo sọ sátáyà sọ. Ọ̀sán gan ni ó gbọ́n tó fẹ́ gbà lọ́wọ́ olúwẹ̀. Ọ̀sán gan ni ó gbọ́n tó fẹ́ gbà. òun náà fẹ́ sùn tìyàwó àtọmọ ńlé. Àtúndè náà tún ń lọ lé tí mo fẹ́ lè ní ṣe ṣáà ní. Olè lóun náà fẹ́ lọ tó fẹ́ lè wà lóòtẹ́ẹ̀lì mọ́júmọ́ lálẹ́. èèyàn náà lòun náà. Ó wá ní kó ṣẹ̀ṣẹ̀ máa fa lẹ́sẹ̀. Ojú ọ̀sán yóò ti gbà tó fẹ́ gbà látọ̀sán. níbi tí ìbọn gidi wà. صباح مساء كذاك الدجى صباح مساء كذاك الدجى Ọ̀sán àtàlẹ́ gbogbo ẹ̀ ti di bá kankan náà. فكيف ينال رضا خالقه Àfa nígbà tọ́rọ̀ wá rí bó ṣe rí yìí ọ̀nà wo wálẹ̀ nìkan kan nínú wa la fẹ́ gbà rí ìyọ́nú Ọlọ́run ọba. فكيف ينال رضا خالقه Bóòlù oníkálukú ṣe wá fẹ́ rí ìyọ́nú Ọlọ́run. إذا الأمر والنهي قد ضيعوها Nígbà ó ṣe é pé gbogbo tọ́lọ́ náà wọn ò fẹ́ káwọ ẹ̀dá ènìyàn ó ṣe òun gan làwọn ẹ̀dá ènìyàn mú ní ṣíṣe kí ló wá kù. الله أكبر Sọ̀rọ̀ pé bàtà kanáàlì ń ṣe àkàǹkọ́ mẹ́ta tọ́lọ́ náà wọn ò fẹ́ a sì kàǹkọ́ mẹ́ta tọ́lọ́ náà wọn fẹ́ ìhùn tọ́lọ́ wọn náà wọn fẹ́ òun gan ni àwọn ẹ̀dá lọ gbé jùlẹ̀ الله أكبر wọ́n ṣe é ní ṣe pé wàhálà tọ́lọ́ nìyẹn. الله أكبر إذا الأمر والنهي ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí قد ضيعوها ó ti di ohun táwọn èèyàn rá láre. فلا حق gbogbo àwọn للولي náàyù ẹ má ṣe báyìí ẹ má ṣe báyìí ó ti di ohun tó jẹ́ kó òun gan làwọn èèyàn fi di rẹ̀ múlẹ̀. ولا حق للمرء في كل شيء ó wá di wípé ẹnìkan ò tiẹ̀ wá ní nǹkan kan tó jẹ́ pé a lè pé ẹ̀tọ́ lágbájá rè ẹ̀tọ́ lágbájá rè الله أكبر kò sẹ́tọ́ mọ́ الله أكبر kò sí pé bóyá eléyìí ni ẹ̀tọ́ aráàlú látọ̀dọ̀ ìjọba الله أكبر ẹ̀tọ́ ìjọba látọ̀dọ̀ aráàlú kò sí ẹ ti ẹ̀ jẹ́ ká wo ṣèjọba ni ò kọ́kọ́ fáráàlú lẹ́tọ̀ọ́ ni àbáráàlú ni ò kọ́kọ́ fúnjọba lẹ́tọ̀ọ́ lọ́dọ̀ tèmi nígbà péjọba gan ni ò kọ́ ṣojúṣe rẹ̀ الله أكبر lọ́dọ̀ tèmi bẹ́ẹ̀ ni wọ́n ní tí bàbá bá ṣe ọmọ ni ó bẹ bàbá bọ́mọ bá ṣe bàbá ọmọ ni ó bẹ bàbá bí bàbá bá ṣe ọmọ náà ni ó tún bẹ bàbá kí ni iṣẹ́ tiwọn. الله أكبر ẹ̀yin ẹ bá ṣojúṣe tí bẹ́ẹ̀ bá wá ṣojúṣe tí ẹ fà àwọn alámòjútó àbí àwọn alábòjútó ẹ fi tì nínú àwọn dìbéètì wọ́n ní ṣé èèyàn ló ṣòro dàjẹ́ jù ní abẹ́ràn káwọn ìjọba náà ṣàṣì ara wọn ṣé èèyàn ló ṣòro dàjẹ́ jù ní abẹ́ràn question ni. ìbéèrè ni ṣé à ló ṣòro dájẹ́ ní abẹ́rẹ́. gbogbo àwọn anábì Ọlọ́run ọba lọ́kọ́kọ́ dẹran jẹ̀rí kọ́ lè bá a mọ sùúrù àtọpọlọ àtọgbọ́n táwọn ò fi da àwọn èèyàn jẹ. ọ̀pọ̀lọpọ̀ àwọn dáná wọn ń ṣe olórí àwọn náà kọ́kọ́ ó dàbí ọmọ kéékèèké bó bá fẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣerun àwọn ọ̀yá wa wọ́n lè ra bèbí wọ́n ra bèbí tó nírun lórí wọ́n rà fún àwọn ọmọbìnrin kó máa fi kọ́ báwo ni wọ́n ṣe ń ṣerun. ó dàbí pọ̀lọpọ̀ àwọn dáná wọn ń ṣe olórí wa gan wọn kọ́kọ́ ṣe teaching practice dáadáa kó tó gbé wọn bẹ̀ gan. bẹ́ẹ̀mi ṣe ń wò wọ́n ni o. Allahu Akbar. ó dàbí ìpọ́ àkọ́kọ́ practice dáadáa kó gbé wọn ẹlòmíì sáyé yẹn ni. Allahu Akbar. èmi rò bẹ́ẹ̀ o. A'anakumullah. ó dàbí ìpọ́pọ̀lọpọ̀ ò ṣe practice wọn ṣe rehearsal dáadáa látọ̀ gbé ìgbé ọkọ̀ lọ sí lóyìnbó túkẹ́túkẹ́ wọ́n sì pé wá sí Nàìjíríà á ní wá lè jẹ sí àmàlú bí báyìí. nígbà tó bá ti lówó lọ́wọ́. bẹ́ẹ̀ ni
ولا قل المرء في كل شيء خصوصا إذا المال إن فقدوها. wọ́n tiẹ̀ wá sọ di pé ẹni tí ò bá ti lówó lọ́wọ́ kò tiẹ̀ lẹ́tọ̀ọ́ kan. wọ́n sọ di pé ìzàlìmálù fàkàd ẹni tó bá ti fàkàdà owó tí ò sówó lọ́wọ́ ẹ̀. ẹni tó bá ti ṣàfẹ́kù owó. ọ̀nà àdìgbàdàgbẹ́ dákẹ́. Allahu Akbar. wọ́n wá rò pé ẹni tí ò bá ti lówó lọ́wọ́ kò ráyé wá. ẹni tí ò bá ti lówó lọ́wọ́ kò ráyè wá. mélòó ẹni tí ò lówó lọ́wọ́ tó lè kó ọ bọ́ ṣe náwó ẹ̀ tọ́wọ́ rẹ̀ ò fi kalẹ̀. tágbà náà fi ní wọnú owó rẹ̀ tó fi ní ṣàṣìṣe pẹ̀lú ìyá dáwà sí fún ìyá àdájọ́. Istiklalu tiwa tá a fẹ́ ṣe la ṣe yìí. Allahu Akbar. Alhamdulillah. Istiklalu tiwa tá a fẹ́ ṣe rè. Bẹ́ẹ̀ bá ro ipá wo ṣe istiklalu tá a wà máa pọ́n jẹ̀bẹ̀ lákìsà tá a máa pọ́n rọ́. àmọ̀ wọ white and green. Allahu Akbar. Ilé wọ white and green ni o. Ilé wọ white and green. Bẹ́ẹ̀ ni. tó bá ṣe celebrate.